ìbà lọ́wọ́ olódùmarè ọba tẹ́rẹrẹ kárí ayé àrí ìró àlá ọba lọ́wọ́ gbọgbọrọ tí ń yọmọ ẹ̀ nínú ọ̀fìn ọba àná ọba ẹ̀ní ọba ọ̀la ọba ọ̀tún lọba títí ọjọ́ ayé lọ gbére ìgbà ńlá méjì àdé èsì àjà ńlá tí ń dún womúwomù òkìrìbìtì ọba tí ń pọjọ́ ikú dà ọba tí ń mọ́jọ́ ikú ró olúwa ọlọ́run ọba àwọn bàbá ẹ̀ láfún gbò kanlẹ̀ olódùmarè ní ń jẹ́ bẹ́ẹ̀ ọba àkìkì tán àpè ìpè tán ọba tẹnu ó sì lára ẹ̀ nígbà kọ̀ọ̀kan olódùmarè ìbà lọ́dọ̀ rẹ̀ lọ́jọ́ tòní ìbà jẹ́lágẹ̀rẹ̀ ìbà àjà níwọ̀n ràn ìbà àwọn ọ̀ràn májà akọ́mọ nífò ojú àlá ìbà ọkùnrin ìbà obìnrin ìbà ọmọdé ìbà àgbàlagbà ní ọjọ́ tòní mo kí ọmọlọkùnrin mo kí olóbìnrin mo kí ọmọdé mo dẹ̀ kí àwọn àgbàlagbà nílẹ̀ oko òtù òjire àti níbi gbogbo tí afẹ́fẹ́ ìkànnì yìí bá ń fẹ́ dé èmi náà tí tòótọ́ TOLAOJE náà ní Àyìndé Onímolè mo kí wa níkan àwùsí mo kí wa ní dùrùmí àwùsí Ọ̀jẹ̀tọ́lá mo kí wa níwọ̀n ràn bí ojúmọ́ rere tí mo wálé ayé ọ̀dẹ̀ ọ̀dà bí ikú ò ní palẹ̀ ńlẹ̀ ní ó sùn láti olódùmarè mo fi ń bẹ gbogbo ọlọ́kùnrin àti lóbìnrin pé èyí tẹ́ ò bá ti subscribe sí YouTube channel wa ẹ dákun ẹ lọ síbẹ̀ ẹ lọ bá wa subscribe sí orí YouTube channel wa so ibẹ̀ la ó ti máa lù yín lọ́gọ ẹnu ibẹ̀ la ó ti máa fi gbogbo ìgbà tí ètò wa bá ti ń jáde a ó máa ẹ̀yin lẹ́ ò jẹ́ ní àkọ́kọ́ tẹ́ ò kọ́kọ́ máa rí ètò náà wò olódùmarè ò ní gbàgbé gbogbo wa ẹ ṣé ẹ kú ìfẹ́ olódùmarè ò ní padà lẹ́yìn gbogbo wa ẹ̀yin tẹ́ ń tẹ̀lé wa ní Facebook náà ẹ ṣé mo kí yín ẹ kú ọjọ́ méjì mẹ́ta ojú òní tì yín ẹ̀yin ti TikTok ńkọ́ ẹ̀yin ti Instagram ojú òní tì yín ẹ ṣé mo dúpẹ́ gidigidi gan ni Ọ̀jẹ̀tọ́lá lèmi ń jẹ́ o Ìgbòhomọ̀rẹ́ lórúkọ mi Ìgbòhomọ̀rẹ́ ni mí ọmọ alágbàdo òde ọmọ atapẹ́tẹ́ inú omi ọmọ gègèlè lódò sànyà òde mi ní bàràdì omi kò sì ní sẹ́sí mi lẹ́nu rí a kú ọjọ́ méjì jọ mẹ́ta kí ni ohun tá a fẹ́ bá a dámọ̀ràn lọ́jọ́ tòní kí ni ìdánilẹ́kọ̀ọ́ tá a mú wá fúnra wa ní ọjọ́ tòní ohun tá a fẹ́ dára wa lẹ́kọ̀ọ́ lórí ẹ̀ lọ́jọ́ tòní òun náà ni ìgbà ọmọ odù tó dá ìwà ẹ̀ má jẹ́ ká gbàgbé pé ìgbà láyé àwọn Yorùbá dẹ̀ bọ̀ wọ́n ní ìgbà láṣọ ìgbàlẹ̀wù ìgbàlùbèrè kókò nílé Ìlọrin ìgbà ní gbogbo nǹkan nínú ayé ìgbàlẹ̀dá ni ẹnìkan ò lólé ayé gbó ẹ jẹ́ ká ti bìkan wò ó gbogbo ẹ̀dá tó lódùmarè dá pátápátá ló ní ìgbà láyé bí ìgbà ẹ̀rùn ṣe wà bẹ́ẹ̀ ni ìgbà òjò wà nírú àsìkò tá a wà yìí a rí pa ti wà ní àsìkò òjò ní ìgbà tí a bá wà nígbà ẹ̀rùn àwọn nǹkan kan wà tó jẹ́ wípé a ò ní máa rí tó dẹ̀ yẹ ká máa rí tó jẹ́ pé a máa ń rí ní àsìkò òjò ìgbà ní gbogbo nǹkan bó ṣe débẹ̀ mi lónìí ó débẹ̀ yín náà ìwọ ẹ̀dákùnrin ẹ̀dábìnrin tó ń retí olódùmarè tó ń wojú olódùmarè fún oore kan àbí míì ìgbà ní gbogbo nǹkan má gbàgbé pé akirika ni máa ń rí ọgbọ́n kọ̀ ẹni bá rìn jìnnà ní máa ń rí mọ̀ tí ẹ̀ ò rí alákirika tó bá kiri tí ọ̀bá tètè wálé lójú ẹ̀ rí màá bo ìgbà ní gbogbo nǹkan láyé apẹ́kó tó jẹun dẹ̀lé kì í jẹ̀bàjẹ́ ìgbà oníkálùkù ìgbà tèmi ìgbà tiẹ̀ kò ní fòwárò láṣẹ olódùmarè ògbọ́n tífá wí ni Ifá sọ fún wa pé ìtárùkù láwo ìtárùkù láwo ìtárùkù tá dúrà fún ìgbà ń ṣàwòrò dí Ọ̀yọ́ ẹbọ wọn ní kígbà ó ṣe ìgbárùlà ìgbárùkàn ìgbárùsù tàkùtàkù olódùmarè á jẹ́ kí gbogbo wa nígbà tó dáa nínú ayé wa o ìgbà ní gbogbo nǹkan láyé bóyá o ti rẹ́gbẹ́ kan tó ti ń gbìyànjú tóun ti kọ́lé tó ti ń lo mọ́tò ẹni tí ó lówó láàárọ̀ ò ní dọ̀sán kó tó ní gbà bẹ́ẹ̀ àwọn ẹlòmíín wà tó jẹ́ pé ọ̀sán ni olódùmarè ti kádàrá ni olódùmarè ti pín ní títí wọn sí tí wọ́n rú wọn bá ń sáré látòwúrọ̀ ajé ọ̀tòwúrọ̀ ọjọ́ wọn ò ní lówó àfi tó bá dọ̀sán yẹn náà ṣáá àwọn ẹlòmíín wà tó jẹ́ pé ọ̀sán ni wọ́n tó lówó tí wọ́n tó bá ń sáré látòwúrọ̀ wọn ò ní ẹlòmíín dẹ̀ wà tó jẹ́ pé alẹ́ ni ọjọ́ ọrọ̀ tí wọ́n máa ń bọ́ sí wọ́n á fòwúrọ̀ ṣiṣẹ́ ọ̀sán wọn á fi ṣiṣẹ́ ìgbà tó bá dọjú alẹ́ ni wọ́n á máa jẹ ọrọ̀ náà irú wọn ń kọ́ ọrọ̀ àjẹdọjọ́ kẹyìn náà máa ń jẹ tí wọ́n bá sáré lówùúrọ̀ wọn ò mà níní
tó bá sá lọ́sàn-án wọn ò ní. Ó di ọjọ́ alẹ́ wọn ní gbogbo nǹkan wa máa rọrùn, wọn á máa wò pé gbogbo oore tí mo ti lé lówùúrọ̀ ọjọ́ mi, tí mo lé lọ́sàn-án mi, alẹ́ ni mo wá tó bá a pàdé. Alẹ́ ni mo wá tó bá a pàdé. Irú wọn bẹ́ẹ̀ ńkọ́, ẹbọ ọjọ́ alẹ́ ni wọ́n gbọ́dọ̀ máa rú. Àwọn ọmọ gbèríkú sánú, wọ́n gbọ́dọ̀ máa rúbọ ọjọ́ alẹ́ wọn kọ́jọ́ alẹ́ wọn bá lè dáa. Gbogbo nǹkan láyé ló ní àkókò àti ìgbà tiẹ̀. Gbogbo nǹkan láyé ló ní àsìkò tiẹ̀. Àsìkò tá à ń jẹ, àsìkò tá à ń mu, àsìkò tá à ń ná, àsìkò tá à ń lò, ìgbà tá à ń sùn, ìgbà tá à ń jìn. Ẹ jẹ́ ká wò ó. A ní ìgbà kan, àsìkò kan wà tó jẹ́ pé òṣùpá nìkan ló gbọ́dọ̀ yọ, tó jẹ́ pé òòrùn ò ní ràn lásìkò náà. Ẹ wo àsìkò òjò, ẹ wo àsìkò ẹ̀rùn, ẹ wo àsìkò ooru, ẹ wo àsìkò ọyẹ́. Ẹ wo bí ọba mi Olódùmarè bó ṣe ń dára tí nǹkan kan ò sì kọlura wọn nínú gbogbo ẹ̀. Àsìkò tó yẹ kóṣùpá ó yọ lálẹ́, òòrùn ò mà ní yọ. Ṣé ẹ mọ̀ bẹ́ẹ̀? Bẹ́ẹ̀ ni èmi àti ẹ gbọ́dọ̀ ṣe nígbàgbọ́, la gbọ́dọ̀ ṣe nígbàgbọ́ pé ìgbà tèmi, àsìkò tèmi yàtọ̀ sí tiẹ̀, tí tiẹ̀ yàtọ̀ sí tèmi. Kódà Táíwò àti Kẹ́hìndé tá a bí nínú ìyá kan náà lọ́jọ́ kan náà, ohun tí wọ́n yàn papọ̀, kádàrá wọn, àyànmọ́ wọn ọ̀tọ̀ papọ̀. Táyé lè ní làárọ̀, kí Kẹ́hìndé ní bó bá dọjọ́ alẹ́. Ẹ̀yin ènìyàn mi, ẹ sì má gbàgbé pé gbogbo nǹkan ló ní àsìkò. Ẹ rí b'Olódùmarè ṣe dá àwa ẹ̀dá èèyàn nínú ayé yìí. Ó ti dá wa pẹ̀lú gbogbo ìwà wa, ìsọ̀rọ̀sí wa, ìjẹ ìmu wa, iye oúnjẹ tá ó jẹ ká tó kù nínú ayé ó ti wà nínú àkọọ́lẹ̀ wa. Iye omi tá ó mu tá ó fi kúrò lókè èèpẹ̀ ó ti wà nínú àkọọ́lẹ̀ wa. Iye ọ̀rọ̀ tá ó sọ tí ó tẹnu wa jáde sí etí ọmọ aráyé ó ti wà nínú àkọọ́lẹ̀ wa. Tó bá ti tó àsìkò tá a bá ti sọ ọ̀rọ̀, tí ọ̀rọ̀ náà bá ti kún àsùnwọ̀n tó yẹ kó kún lóde ìsálú ayé tán, kódà kó jẹ́ pọ́dún kan lẹ́lòmíì ó tún lò lẹ́yìn ìgbà náà sí nínú ayé, ọ̀rọ̀ kan ò ní tẹnu ẹ̀ jáde tí ó fi jẹ́ Olódùmarè nípè. La fi ń sọ pé gbogbo àwa sọ̀rọ̀sọ̀rọ̀, ẹ jẹ́ ká máa mọ̀rọ̀ tá ó máa sọ, pàápàá jùlọ gbogbo sọ̀rọ̀sọ̀rọ̀ nínú ayé. Ẹ jẹ́ kó jẹ́ pé ọ̀rọ̀ a ó máa fi tún ayé ọmọlàkejì ṣe ní, ọ̀rọ̀ tá ó sọ sílẹ̀ ní ti dáadáa táwọn aráyé ò ní gbàgbé mọ́, tó wọ́n máa sọ pé ìgbà tí lágbájá fi ń sọ̀rọ̀, lágbájá ló sì sọ̀rọ̀ báyìí fún mi, ọ̀rọ̀ tó sọ fún mi mi ò lè gbàgbé mọ́, ọ̀rọ̀ náà tún ìgbésí ayé mi ṣe. Ọ̀rọ̀ tí lágbàmẹ̀dù sọ fún mi, ọ̀rọ̀ náà ran ìgbésí ayé mi lọ́wọ́. Ipa àti ìgbìyànjú ẹ̀ nínú ayé mi kò ṣeé kò, òun ló wá dẹni tí ò lè gbápá tí ò lè gbẹ́sẹ̀ mọ́ yìí, ẹ̀mí sì ń bẹ lára ẹ̀. Gbogbo àwọn nǹkan wọ̀nyí, ọ̀rọ̀ tá a lè sọ, tá ó sọ nínú ayé ó ti wà nínú àkọọ́lẹ̀. Tá a bá ti sọ̀rọ̀ tó ti kún àsùnwọ̀n tó yẹ kó kún nínú ayé, a ò ní sọ̀rọ̀ mọ́ tá a fi jáde kúrò láyé. Gbogbo ohun tí Olódùmarè ti kádàrá pé a ó jẹ, a ó mu nínú ayé, tá a bá ti jẹ, tá a dẹ̀ ti mu nínú ayé náà tán, tá ó fi jáde láyé, a ò ní jẹ nǹkan míì mọ́. Ẹ ò kíyèsí àwọn àgbà wa, tó bá jẹ́ pé ó bá ti tó àsìkò tí ọlọ́jọ́ bá ti dé, tí ọlọ́jọ́ ò tó, a ó máa gbọ́ pé ó ti tó bí ọjọ́ 4 àbọ́jọ́ 5 nísìnyí tí ìyá yìí ò jẹun, bàbá yìí ò jẹun, kó tó wá di pé ọlọ́jọ́ dé, ó ti jẹun, ó ti mu dé àkókò àti àsìkò jíjẹ mímu ẹ̀ ti kún òṣùwọ̀n tó yẹ kó jẹ nínú ayé ni. Apá tí ń lọ Ṣòdì, tí ń lọ Èkó, tí ń lọ Ìlọrin, tí ń lọ Kàdúná, ẹsẹ̀ tí ń rìn ìrìn àjò tó wá di ohun tí ò lè bọ́ sí ojúde mọ́. A ò rí pé ó yẹ ká ó ti mọ̀ pé iye ìrìn tá ó rìn nínú ayé
ẹ̀ṣẹ̀ náà ti kójú òṣùwọ̀n, ó ti kún òṣùwọ̀n ìrìn àjò tó yẹ kó rìn nínú ayé ni. Gbogbo ohun tó yẹ kí ojú yìí ó rí nínú ayé, tó bá ti rí tán nínú ayé, kò sí nǹkan míì, kódà kẹ́mi rẹ̀ ó tún gùn ju àsìkò ìgbàanì náà lọ. Irú ẹ̀dá bẹ́ẹ̀ lẹ́ ò gbọ́ pé ojú ti relédè wọ́n. Iye ohun tí ó yẹ kí ojú wọn rí lóde ìsálú ayé lójú wọn ti rí hùn. Dèédé òṣùwọ̀n tí ojú wọn gbọ́dọ̀ rí lóde ìsálú ayé tí wọ́n fi padà sí ọ̀dọ̀ Olódùmarè lójú wọn ti rí. Ká bọ́ sí etí. Etí náà ní ó ní gbèdéke ohun tó gbọ́dọ̀ gbọ́ lóde ìsálú ayé. Tí etí bá ti gbọ́ gbogbo ohun tó yẹ kó gbọ́ tán lóde ìsálú ayé, etí ó di, kò wá ní gbọ́ nǹkan míì mọ́. Làá fi máa gbọ́ pé lágbájá etí wá di, àlàáfíà sì wà pẹ̀lú ẹ̀, ṣùgbọ́n tẹ́ bá sogún bẹ́ẹ̀ sọgbọ̀n lọ́jọ́ tòní kò ní gbọ̀n kankan. Ohun tó yẹ kó gbọ́ ó ti gbọ́. Ọmọdù tó dá ìwà, ilé ayé yìí ti tó wàásù, ó ti tó wàásì, ó ti tó ìtanijí àti ìṣítí fún èmi àti ẹ̀. Ìgbà láyé, ẹnìkan ò lólé ayé gbò. Ìgbà láṣọ, ìgbà lẹ̀wù, ìgbà lòdèrè kókò nílé Ìlọrin. Ará mi lọ́kùnrin àti lóbìnrin, ọmọdù tó dá ìwà, lo ìgbà ayé tiẹ̀ náà ní dáadáa. Ọ̀jẹ̀tọ́lá, mo sọ yìí mo dúró nítorí òní kọ́, nítorí ọjọ́ mi ni. Ẹ dákun, ẹ̀yin tẹ́ ò tí subscribe, tẹ́ ò tí darapọ̀ mọ́ wa lórí YouTube channel wa, ẹ ṣe bá mi lọ síbẹ̀. Oore kan tẹ́ lè ṣe fún mi náà nìyẹn. Ẹ ṣe oore yìí fún mi, kẹ́ ẹ darapọ̀ mọ́ mi lórí YouTube, kẹ́ ẹ máa jẹ àǹfààní àwọn ètò ọlọ́kan òjọ̀kan tí Olódùmarè ti ara mi gbé kalẹ̀ fún ìjẹ̀gbádùn àti fún ọgbọ́n àti ìmọ̀ tí ọmọ làkejì, ọmọ ọdù tó dá ìwà, ọmọ ènìyàn tí ó máa kẹ́kọ̀ọ́, tí wọ́n sì máa fi lo ìgbésí ayé. Ẹ ò rí, kò sí ohun tá a mú wáyé, kò sí ohun tá a mú lọ sóde ọ̀run. Àwọn onímọ̀ ọjọ́ àná dà, wọ́n ti lọ. Ohun tí wọ́n fi sílẹ̀, tí wọ́n kọ́ àwa náà làwa náà tó fi ń tọmọ aráyé lóore. Ẹ rí ṣá, ẹ má gbàgbé, ìgbà ní gbogbo nǹkan láyé. A bá kúrò láyé yìí tán, a ó lọ jábọ̀ gbogbo ohun tí a bá ṣe nínú ayé wa. Ọ̀jẹ̀tọ́lá lèmi ń jẹ́. Ìgbòho mọ̀rẹ́ ni mí, ọmọ alágbàdo òde, ọmọ atapẹ́tẹ́ inú omi, ọmọ gègèlè ńlodò sànyà. Agbè mi ṣetán fẹ́ máa rìn ìlú ìdárónù. Àlùkòdòdò mi ṣetán fẹ́ máa lọ ìlú ìkosùn. Lékèélékèé mi Ọ̀jẹ̀tọ́lá ṣetán fẹ́ máa rìn ìlú Ìkẹfun. Mi ò wá nílọ ẹja tí ó lọ tí ò dálẹ̀ omi. Èmi ò ní lọ nílọ akàn tó lọ tí ò dálẹ̀ odò. Wọ́n lọ lónìí, wọ́n tún padà mí lọ́jọ́ mi, ọjọ́ ire. Ẹ wò ó dìgbà.